ẹjẹ́ ọmọ àròyé o ẹ̀yin èèyàn nílé lóko lọ́dọ̀ ni o tẹlifíṣàn àròyé o ó lè mí máa ń wòye òjò bí ewé mi o tẹlifíṣàn àròyé o. àìsàṣọ ọlọ́run pàkà ó mà tún àpérò fọmírí wò báwọn ọ̀dọ́ àsìkò yìí ṣe ń bu ẹnu àtẹ́ lu ọba aláyé lóde òní ó tó àpérò fún gbogbo orí adé o torí pé wọ́n ní àrùn tó ń ṣogójì ló ń ṣọ̀ọ́dúnrún àrùn tó bá ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ló ń ṣe o. láìpẹ́ yìí ni ìròyìn kan fọ́nká sórí afẹ́fẹ́ ọmọkùnrin kan tó pera ẹ̀ ní adéoyè abẹ́fẹ́ àwíkọ́nkọ́ ló fìròyìn náà léde pẹ̀lú àkọlé pé ọba là ń bẹ̀ burú ju olórí ilé Ifọ̀ lọ. ṣebí gbogbo yín lè rántí bí ọba Sẹ̀míù Ògúnjọbí kan ṣe yẹ̀yẹ́ bàbá àgbàlagbà kan níta gbangba tíròyìn náà sì fọ́nká sórí ayélujára tó ń dúnkookò mọ́ bàbá àgbàlagbà náà pé bí òun bá pa kò sẹ́ni tó máa mú òun sí i. ọ̀rọ̀ ọ̀hún ló gbé olórí ilé Ifọ̀ dèrò ẹ̀wọ̀n níláró ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ. ẹ̀sùn tí àwíkọ́nkọ́ fi kan ọba làǹbẹ̀ ló gbé àròyé tẹlifíṣàn dé ààfin òjòkòrò ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ ààfin ẹ̀yin náà ẹ̀ gbọ́ nǹkan tí àwíkọ́nkọ́ sọ pé wà lágbàlá kábíyèsí. wọ́n wá ọmọ kan ń dọ̀kan ọmọ ọ̀hún wọ́n lọ sílé ìwé oṣù wọ́n wá wá títí látàárọ̀ títí dalẹ́ wo rí ọmọbìnrin kan tí ń jẹ́rí sí a lè dákọ̀ ẹ̀ torí pé kò sí ilé mọ́lẹ̀ ìsìn ó ti wá United Kingdom lọ́wọ́ ní ṣe kúkú lọ wo ibi tí kábíyèsí máa ń yán kí àwọn èèyàn sí ni mo sọ pé àwọn kankan bẹ tí wọ́n sọ nípa ọba yìí tẹ́mi ò lè fìdí ẹ̀ múlẹ̀ tí ìdẹ́lì gbà pé òótọ́ ni because ó ṣòro gbà lóòótọ́ pé ká ní kábíyèsí ń yanjú èèyàn ládùúgbò ń bẹ̀ wọn tí wọ́n dẹ̀ ní baba ní kànga tí máa ń ju àwọn nǹkan àlò onítọ̀hún sí bí ọmọbìnrin yẹn ló wá sọ pé ká wá lọ wo ká jẹ́ káwọn lọ wọnú kànga yẹn àwọn tó lọ sọ wípé gbà táwọn débẹ̀ jìnnìjìnnì mú àwọn tútù mú àwọn pé kí làwọn ò rí ń bẹ̀ tán àwọn rí tírè tán fi ń kiri ọjà àwọn lóríṣiríṣi aṣọ àwọn rí báàgì àwọn lọ́jà tán ń kiri àwọn rí aṣọ ọmọdé àwọn rí báàgì ọmọdé aṣọ kérúbù aṣọ sẹlẹ gbogbo ìná bá ń lọ kànga kò sómi ń bẹ̀ mọ́. so still èmi ò lè pé òótọ́ ni mo sì lè pé rọ́ ni ṣùgbọ́n àwọn tó ń lọ bẹ̀ náà ni wọ́n sọ. àjà ìlẹ̀kẹ̀ nígboro ayé láàrin gbùngbùn ìlú tẹ́nìkan ò sì fura ìyẹn ló jẹ́ káwa náà gbẹ́wò àròyé wọ̀ àgọ́ láàfin o. orúkọ mi ni ọba Rilwan Olúwaláńbẹ̀ Táíwò ọba ti ìlú Òjòkòrò Akọ́bílúwà. ó rò pé mo ti wà lórí àlééfà yìí sí kẹ́tẹ́ tó lórí àlééfà náà bí ọdún mẹ́jọ ni mo fi wà ní tribunal tá a fi ṣe kéèsì lọ́balọ́ba. láti ìgbà tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ tribunal ẹ̀ báyìí mo ti jáwọ́ nù pé kí n máa lọ tàlẹ̀. ń ṣe wàhálà lẹ́nu ṣùgbọ́n Ọlọ́run yó mi. àtẹ́sísìn tó bá di June 7 ní èjì mi 85. apart from yẹn tó bá dọ́gbọ̀n sínsìn máa ṣe 22 years anniversary lórí ọba. láti ìgbà yẹn ọdún kìíní ọdún kejì tí wọ́n lọ pé 20 something wọ́n rí nǹkan kan sọ sí mi o. wọ́n jẹ́ ìgbà tí ilẹ̀ ti ń ṣú torí àwọn kan wọ́n ní alálẹ́lẹ́ ọlọ́pàá ń wòkè lómi tí ní kú báyìí o. ìtọ́jú sọ ikọ́ ló máa pa mí àdúgbò tó ń pa ikọ́ ló máa rán mi lọ sẹ́wọ̀n.
ariwo tó ń pa yìí wọ́n tó ń fẹ́ bùkún mi síwájú sí ni màá dẹ̀ ní lójú gbogbo wọn. tóbi mi tí má tẹ̀ mọ́ ọkùnrin yìí ní ìbátẹ̀ ẹ̀gbọ́n lára mi. wọ́n fẹ́ ní information ó lè wá kó wá bèrè odidi ọba ìlú. wọ́n sọ fún mi pé mo gbọ́ nínú kíní tó sọ pé ṣé bí ọba fọtẹ́ ń gbáyàn létí ni láńbẹ̀ yóò gbáyàn létí o ìlú onílé ló ń wó o mo dẹ̀ ń pààyàn ìdẹ̀ lórí ilẹ̀ tá a sọ ìgbọ̀n ó yá àgbà tí mi lẹ́nu bí 30 ọdún sẹ́yìn ni mo ti lè sọ pé bóyá bẹ̀yẹn mo tẹ ìgbà bẹ̀yẹn kọjá wọ́n wà tí kéèsì rẹ̀ máa bẹ̀rẹ̀ mọ́ mọ̀ ń pa ẹ̀ fámìlì wọn ṣe kéèsì ń bẹ̀ ìgbà tó lè ṣe kéèsì yẹn tó fi gbọ́n rìn ó ti lé ní 20 ọdún tó ti bẹ̀rẹ̀ kéèsì yẹn tọ́lẹ̀ ń pè wọ́n ládùúgbò ọ̀nà ọwọ́ Ọlátòkun làwọn ti ra lẹ̀ Ọlátòkun tó ìdíra lẹ̀ lọ́wọ́ èyí ó wà ní kóòtù gbàgbé ló sá báyìí ètò ẹ̀ṣẹ̀ jẹ́ gan àbúrò mi tó lè sọ ó wà ń bí pàtàkì tó àwọn ní kéèsì lẹ́yìn 20 ọdún yẹn ọdún mẹ́rin tó kọjá kó tó gbẹ́ ìṣẹ̀ wà ló take possession lórí ibẹ̀ yẹn ó lè take possession ní ọ̀rẹ́ àbá mi òkè ó ti da ọ̀rọ̀ fámìlì ni o kàrọ̀lá ṣe àwọn òkè ń jà lórí ọ̀rọ̀ ìlàwọ̀ dẹ̀ kí ń pààyàn tó mo tó wà lóko yìí sí 1970 mi rèé o tọmọkọmọkọmọ wa dé níwò tó a ní àfikún borúkọ mi jẹ orúkọ ẹ ló máa bàjẹ́ agbára onílé àgbòdo ọ̀rà mo rò pé wọ́n ń bí ọ lẹ́yìn pé ta ni àwọn lè rí ìyẹn ni àwọn lọ́ọ̀yà àtàwọn tó wà ń bẹ̀ lọ́sọ̀ tó wá fẹ́ ní ìfẹ́ lọ rí kábíyèsí wọ́n fi wá bí àtọ́ndẹ̀dì mo lè tọ́ gbà wọ́n gan bó ṣe kí wọ́n tọ́ gbà yẹn tó bá lọ́rùn ò dá mi lọ́dájú ènìyàn tó gbé tì mí lọ́sàn-án tó bá ní problem lọ́wọ́ rẹ̀ tó bá dé màá tún bẹ gbó ní ìṣọba jáde mi lè ṣọba rí ọkọ mi dẹ̀ balẹ̀ mo níyàwó ọmọlógún káàkiri inú àgbáyé pé ìyàwó níyàwó lèmi ń gbà gbogbo ìyàwó tó wà lélẹ̀ mi ìgbà wọn àwọn ìyàwó tí mo fẹ́ sínú ilé mi látọdún tó ti pẹ́ ni o mi ìjà ìyàwó gbà ládùúgbò mi ilẹ̀ lálẹ́ ládùúgbò tó sọ fún mi pé òkè gbèrú pé èmi lọ gbalẹ̀ kan bẹ̀ mo mẹ́ni náà mo yà ní wèrè òkè gbèrú ṣèwà o àìṣèjẹbálẹ̀ òkè gbèrú àbí lẹ́nu yóò tààrà ṣe tàbí ìṣọ̀kan fi jẹ́ àìṣèjẹ́ ni o ó tó lọ túbọ̀ ní èmi ń fi àlejò jẹ ọba ẹni tó lè jọba yìí èmi kọ́ gọ́ọ̀mẹ̀ntì ni o mo dẹ̀ fọ́mọ ẹ̀ mo fà mọ́ra mo gbé mọ́ra jọ lọ́mọ́ra báyìí mo ṣàdúrà fún ìyẹn ń ti ọba yẹn o ó kó o lè jẹ́ pé bàbá pẹ̀lú ọmọ kó má náà là èmi mọ̀ pé nílé ayé kó tó di pọ́n fámílì oríṣiríṣi bẹ̀rẹ̀ sí yọjú yìí o Ojokoro ti bẹ̀rẹ̀ ní ìlú left and the right títí dé Agége Ojokoro pẹ̀lú Agége lọ́jọ́ ní boundary Ojokoro àti Agége lọ́jọ́ ní boundary kò sí tó máa ṣe nígbà tá a tẹ̀ wà ní local government ní Agége tó ń ṣe tó máa dárúkọ Ojokoro mọ́ náà ni torí pé ojú ò lè roko ń bẹ̀ ni gbogbo ọkùnrin ẹ̀ tún sọ mọ́nà ọ̀rọ̀ tó sọ ìpè orúkọ tó ń pe àdúgbò ẹ̀ ń pé ojú ò lè roko ń bẹ̀ Olúwa wà pẹ̀lú wa èmi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ ẹ̀yin oníwèé ìròyìn tẹ̀wọ̀n wájú mi adáfẹ́ àrùn ìlọrin mo rò yí pé ẹ ti mọ̀ mí ó ti tójọ́ mẹ́ta ń ṣàjèjì Ọlọ́run tó lè fún ilé tí gbọ́ a máa fún ilé tí gbà. ṣe bá a tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ kànga wọn lásọ ọmọ nǹkan. ọ̀gá mi ló wà ẹgbẹ́ yẹn tó ń tẹ̀sán gbàgbé 1980 ni mo ti kọ́lé ìlọ mo ti gbẹ́ kànga mi sílẹ̀ bẹ̀. wọ́n lásọ sukú ọmọ oríṣiríṣi ni wọ́n bá orí ẹ̀ débẹ̀ ń sìn ẹ lọ yẹ̀ wò omi mi gbà tó mi yọ láti bẹ̀rẹ̀
omi náà dúró àkókò ńgbà tó dọ̀rọ̀ ìlú kan ègùn tó wá bá kó olóòrùn lè kó mọ́ lómi ẹ̀ tí ń kàn ó ń kàn gbúgbúgbúgbú tàbí dàrú tó fi wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá débẹ̀ ń sìn àtẹ̀kọ́ máa ṣe kankan fún yín náà àkọ́kọ́ ní omi tó ń lọ sínú rìsàfúà làkọ́ máa ṣí fún yín ẹ̀wọ́n owó mi tí wọ́n máa jáde sínú rìsàfúà wọ́n yóò mi yẹn máa nídòtí àbí onídòtí ẹ̀rí lẹ́yìn àtúwá lọ sí ti kọ̀ǹga náà àtúnṣí fún yín àṣí kọ̀ǹga àṣí sínú omi odò ẹ wo abatẹnijẹ àwọn ọ̀bẹ jẹ́ o wọ́n wà tó bá ti dẹ́kun àti banẹnijẹ́ ní wọ́n máa gbé ẹ lékè o tó bá ti dàkẹ́ kó lè lékè o èmi ò ní kọ̀ǹga tí ó ń pa ìrònú lé tẹ́lẹ̀tì tẹ̀ ẹ̀kọ́ nínú ilé mi yìí tẹ́lẹ̀tì tó wà nínú ilé mi ọjọ́ àwọn tá a nílé gangan lọ àti wájú àtẹ̀yìn tọ́ba dókè mi ẹ̀rí táǹkì omi ń bẹ̀ fún ara mi ló fóònù rà síbẹ̀ o fún ara mi ló fóònù rà wọ́n síbẹ̀ rẹpẹtẹ. olùgbà àtàdúgbò èyí bẹ́ẹ̀ wá gbẹ́ bọ́ọ̀lù nínú àmẹ́rin náà lò ẹni tó lè àgbẹ̀ fún wa yóò lè bímọ láti bí ọdún mẹ́wàá nígbà táwa yóò ó ṣe ń bàjẹ́ àwọn làásùn ṣe o ṣùgbọ́n kọ̀ǹgẹ́ eléyìí kọ̀ǹgá tí mo ti gbẹ́ ti pẹ́ ni tí ò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ó pọ̀ ń pàbó tó ní ẹ̀yin èèyàn mi ó ti dá fún yín kò ní bàjẹ́ fún yín. ìjọmọkùnrin pè yín rárá kó tó gbé kí ní ìṣòro ìfẹ́ náà. kò pè mí èmi kò tọ́ èmi kò mi ò àwọn ọmọ mi àwọn ọmọ tó ń gé délé ìwọ̀nyí ìlú ẹ̀ káàkiri àwọn ọmọ mi kan lọ́dọ̀ máa lọ síbẹ̀ mi ò lè ṣe ẹlẹ́mọ̀ ń sì mú sí dàgbà ọ̀jẹ̀. kò pè mí kò bá mi sọ̀rọ̀ gbọ́gbọ́. lẹ́yìn tí kábíyèsí sọ̀rọ̀ tó ṣẹ́kù torí ọba kì í sọ̀rọ̀ tán ìbéèrè wa ni pé níbo ni kànga tí Awíkonko pè ní àjàalẹ̀ ọ̀hún wà gan-an nínú ààfin ni wọ́n bá ní kọ́mọ ọba dé ọba gbé wa rìnrìn àjò kànga náà rèé o omi tó sì ń sun fún gbogbo èèyàn mu náà rèé òun ló mọ́ ló lòyìí ṣùgbọ́n Awíkonko ní lóòótọ́ ni àjàalẹ̀ wà láàfin ó tọ́ síwájú sí i ó ní wọ́n rí òkú ọmọdébìnrin kan tí wọ́n ń wá ń bẹ̀ ó ní nígbà tí wọ́n ṣàlàyé ẹ̀ ẹ tún gbọ́ bó ṣe wí. pé ká ní kábíyèsí ń yanjú èèyàn ládùúgbò ń bẹ̀ wọn tí wọ́n dẹ̀ ní baba ní kànga tí máa ń ju àwọn nǹkan àlò onítọ̀hún sí. ó ní gbogbo aṣọ ọmọléèwé àti bàtà ọmọléèwé ni wọ́n rí ń bẹ̀. a béèrè àwọn aṣọ iléèwé tó wà bóyá àwọn tí wọ́n sá èyí tí wọ́n sá sẹ́gbẹ̀ẹ́ kànga ẹ̀ náà ni Awíkonko sọ pé àwọn èèyàn sọ pé àwọn rí. kànga míì dàsẹ́ ẹ̀ àní Awíkonko lòún rí àjàalẹ̀ ọ̀rọ̀ náà kò tí ì tẹ́ àròyé lọ́rùn ó ní láti jẹ́ pé kànga míì tún wà lágbàlá yìí torí pé ọmọkùnrin Awíkonko náà tẹnu mọ́ ó ní kànga kan wà láàfin tí kábíyèsí fi ń ṣe àjàalẹ̀ ìyẹn ló jẹ́ kí ìrìn àjò àròyé tẹ̀síwájú a lọ káàkiri gbogbo àgbàlá ààfin níbo ni kànga míì wà sẹ́ẹ̀ a lọ káàkiri nínú àgbàlá ààfin ẹ máa bá wa ká lọ. a tọpinpin gbogbo àgbàlá ààfin títí tí a fi dé ẹ̀yìnkùlé àgbàlá ọba níbẹ̀ ni a tún ti rí kànga kan o kànga kan tún rèé o kànga dẹ̀rọ̀ mà ní. àwọn ilé ìfowópamọ́ kan ni wọ́n ṣe fáwọn ará àdúgbò ẹ̀yìnkùlé ọba sì ni wọ́n ṣe é sí. kódà àdúgbò míì lẹ́yìnkùlé ọba yọjú sí òun làwọn èèyàn sì ń pọn tẹ̀ ń wò yìí. níbo wá ni Awíkonko ti rí àjàalẹ̀ láàfin sẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá wo àyíká ààfin yìí dáadáa ẹ ó rí i pé àwọn tẹ́nàǹtì pọ̀ níbẹ̀ tí wọ́n bá kábíyèsí gbé pọ̀. ó dájú pé ọkùnrin oníròyìn pàjáwìrì tó péré Awíkonko náà kò dé ààfin orí ọ̀rọ̀ wọn ní òun ló ṣèròyìn rẹ̀ lé torí pé bó bá dé ààfin ni a rí i pé kò sí bí kábíyèsí ṣe fẹ́ ṣe nǹkan tó lòdì sófin lójú àwọn ayálégbé rẹ̀.
ẹ̀sùn míì tí Awíkonko fi kan Olójokòrò ni pé kábíyèsí fi ipá gba ilẹ̀ lọ́wọ́ àwọn kan, ìyẹn ló gbé wa béèrè. àti lẹ́yìn ogun ti tán ni àti mọ̀ pé wọ́n tún ń pláàni kankan mí lẹ́yìn. tó bá dọ́gbọ̀n sínsìn máa ṣe 23 years anniversary lórí ọba. láti gbà yẹn ọdún kìíní ọdún kejì tí wọ́n lọ pé 20 something wọ́n rí nǹkan kan sọ sí mi o. wọ́n jẹ́ ìgbà tí ilẹ̀ ti ń ṣú orí àwọn kan wọ́n ní alálẹ́lẹ́ ọlọ́pàá ń wòkè lómi tí ní kú báyìí o. ìtọ́jú sọ ìkan ló máa pa mí, ẹ̀dùn tó ń pa ìkan ló máa rán mi lọ sẹ́wọ̀n. tóbi mi tí má tẹ̀ mọ́ ọkùnrin yìí ní ìbátẹ̀ ẹ̀gbọ́n lára mi. wọ́n fẹ́ ní information ó lè wá bèrè odidi ọba ìlú. òun ló gbé wa dé orí ilẹ̀ tí wọ́n ní kábíyèsí gbà. Ìgbàjọ Ọlábọ̀dé ni wọ́n ń pe agbègbè yìí o. ọwọ́ ìjọba ti wà níbẹ̀ lóòótọ́, ẹ wò ó. ìyẹn ló mú wa bá ẹnìkan sọ̀rọ̀, ẹ gbọ́ nǹkan tí wọ́n wí. ibo la wà yìí? a wà ní Ọlábọ̀dé, Ìgbàjọ Ọlábọ̀dé community ní ọ̀ndà Òjòkòrò náà ló wà. Ọ̀dà Àlùkò. báwo ni bíbá ìṣòwò ajẹ́ ọ̀gàn torí a rí pé kóòtù là ń rí, a dẹ̀ rí pé àwọn ibì kan wà níbẹ̀ tí wọ́n ti wó. Family mi ló gba judgement against àwọn tó tàbí fún wọn. A dẹ̀ ti gba judgement yẹn as far back 2021. ìyẹn ni pé fámìlì yẹn ọ̀gàn ló nílẹ̀. Family wa ló nílẹ̀. sọ ẹ wá gbé àwọn tó ta ilẹ̀ yẹn lọ sí kóòtù. A gbé wọn lọ sí kóòtù. àbọ̀dé kóòtù yẹn ṣé ẹ sọ fún àwọn tó wà níbí báyìí? Gbogbo wọn ló mọ̀ pé a gba judgement. nígbà wo lẹ gba judgement? A gba judgement láti 2021. ìgbà wo lẹ sọ fún wọn? A ti sọ fún wọn, ó sì burú fún wọn gbogbo bí kéèsì yẹn ṣe ń lọ ni wọ́n mọ̀. gbogbo bẹ ṣe ń lọ ilé ẹjọ́ ni wọ́n mọ̀. Yes, ni wọ́n ṣé mọ̀. àwọn aṣojú kọ̀ọ̀kan tẹ̀lé yín láti àdúgbò yìí? Àwọn tó jẹ́ representative tó talẹ̀ fún wọn, wọ́n wá sí kóòtù àti nígbà kan àwọn wà mọ́. kí ló wáyé tó wá ń wọ́n tó bá gbọ́ awuyewuye tí ọ̀gbẹ́ni kan Awíkonko owó gbogbo ẹ̀mọ́ ọ̀ràn kábíyèsí Olójokòrò, báwo ló ṣe jọra? Kábíyèsí Olójokòrò is a member of this family tó ní ilẹ̀ yìí. Orí ilẹ̀ yìí gbogbo ilẹ̀ Ojokòrò ló jọba lé lórí. Kéèsì tá a dẹ̀ ń sọ yìí, àwọn family ló lọ sí kóòtù. kì í ṣe kábíyèsí. Kò ṣe kábíyèsí, kò sí orúkọ kábíyèsí gangan bẹ́ẹ̀. Orúkọ ọmọ family ló wà nínú kéèsì tí a ṣe. Bí wọ́n ṣe lè máa pariwo kábíyèsí káàkiri ni àwọn ló yé. nígbà tó jẹ́ pé ẹ̀yin lẹ wá gba kóòtù ìjọ tẹ́ gba gbogbo ẹ̀ pé ẹ̀yin lẹ ní ilẹ̀ yìí, kí ni ẹ fẹ́ káwọn tó ti kọ́lé sórí ilẹ̀ yìí ò ṣe? Nígbà tí a gba judgement wọ́n ti pè wọ́n wá kó tó di pé a ṣe exclusion. ìyẹn ni pé wọ́n kọ etí ikún. Yes, a ṣe exclusion ní November last year 2024. execution yẹn ta ló wá bá yín ṣe sí láti ọ̀dọ̀ ìjọba ní? Láti high court ni wọ́n ti wá ṣe exclusion. lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni bíbá ìdúró tó láṣìírí àwọn èèyàn kan náà tí wọ́n sì wà ń bẹ̀? Nǹkan tí wọ́n fi wà ń bẹ̀ ni pé wọ́n ṣe settlement ní nígbà tí wọ́n ò dẹ̀ ṣe settlement ni wọ́n tó jẹ́ pé wọ́n lọ pé ẹnìkan tó ń pariwo káàkiri tó ń sọ pé tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fàǹṣà sí kábíyèsí ló wá wọlé, kábíyèsí ló ń ṣùgbọ́n àbẹ̀tẹ̀ nìkan. ṣé somebody ẹni tó wà age of 85 years ló máa wá wọlé ló máa wọlé ilé káàkiri? Ṣé ó possible ni? lọ́wọ́ kan ṣá ó yẹ kí wọ́n tún bíra ni. Ó yẹ kán tún bíra. tí wọ́n bá yẹ tí wàá túnra kí ló máa ṣẹlẹ̀? Kò sí nǹkan tó wù mí kán kú bẹ́ẹ̀ ẹni tó talẹ̀ fún wọn ìjọba kóòtù sọ pé kò nílẹ̀ ń bí. ẹni tó talẹ̀ fún wọn yẹn ṣé ọmọ Òjòkòrò ọmọ ẹbí yín náà ni? Ó ń ṣe ọmọ ẹbí wa, àtàn oníbìkó customary tenant ni wọ́n. Àdẹ̀tí kéèsì yìí ó ti láti 2002 láti wà fún wọn. 2002 tó parí ẹ̀ 2021. kóòtù wo ló give judgement? Kóòtù Kadide Judge, retired Justice Kadide Judge. ṣé high court ni? High court. high court. Ìkẹjà láti Ìkẹjà wọ́n transfer judge yẹn lọ sí Èkó ló ti give judgement ní June 2021. lẹ́yìn yẹn kò dẹ̀ sí pé bí ẹni tó tún gbé ẹjọ́ mi dìde sí inú wọ́n gbé yín lọ sí ilé ẹjọ́ tó ga jù? No appeal, no anything before we go and
do execution a lè gba authority láti high court chief judge ló sáyìn wọ́n tún lọ sí ọ̀dọ̀ commissioner láti fún wọn ní ọlọ́pàá àwọn sheriff kóòtù ló wá ṣe possession. gbogbo oríṣiríṣi tí wọ́n bẹ̀ sí sọ káàkiri pé kábíyèsí wá wọlé wọn kábíyèsí ló fẹ́ gbalẹ̀ àwọn tí wà ń bẹ̀ fún many years àǹkíní kan kó wájà sí. nǹkan tí èèyàn bá wà lórí ilẹ̀ for 100 years nígbà tó bá ti lọ sí kóòtù kóòtù bá ti gífù pé àwọn kan ló nílẹ̀ so the right wọn ní kó kó ń bẹ̀ wọn ò ní kankan bẹ̀ nìyẹn. tó ní ọ̀rọ̀ kan ṣá kò sí nǹkan tó kan kábíyèsí níbẹ̀ pé kábíyèsí ò bá wọn wá sórí ilẹ̀ yìí kábíyèsí ló nílẹ̀. nígbà tẹ́ fẹ́ wá ṣe execution ṣé kábíyèsí bá wọn wá. kábíyèsí ò wá sórí ilẹ̀ láti wá ṣe execution. ṣùgbọ́n abẹ́ àkóso kábíyèsí náà ní bíbá yìí náà wà. kábíyèsí tó ń pariwo pé bóyá kábíyèsí ní wá sí kíní ṣé odidi kábíyèsí first class ọba àwa tẹ̀lé wọn wá wọn àwa kó ẹrù jáde gbogbo online. ẹ dárúkọ ilé ẹ̀kọ́ sí i. èmi ní ṣífù Musibau Balógun Báṣọ̀run. àṣebéyàn ò bá gbọ́ tẹnu ẹ̀gà á ní ẹyẹ oko ń pàtó ẹgbọ́n nǹkan tí wọ́n tún ṣàlàyé lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí. ìdáwọn tó máa ń ṣe landlord association wà ń bí. àwọn àmì yẹn. wọn ò dẹ̀ wá bá yín rárá lẹ́yìn judgement yẹn. wọ́n wá bá kábíyèsí ó dẹ̀ sọ fún wọn pé kò burú kán lọ san iye báyìí ọ̀rọ̀ pé kán wá san iye báyìí yẹn ni wọ́n bẹ̀ sí gbé lákẹ̀kẹ́ ní kí wọ́n lẹ́nìkan mẹ̀sáyà tó ń hẹ̀pù wọn tó ń pariwo káàkiri. lórí afẹ́fẹ́ ìyẹn ni pé wọ́n fi àǹfààní lẹ̀ fún wọn kí wọ́n wá tún ọmọlúwàbí wọn ṣe àwọn náà wá. pariwo káàkiri sọ oríṣiríṣi àgẹ́sí kábíyèsí. èyí ga iṣẹ́ ìròyìn kọjá ká sáré gorí afẹ́fẹ́ ká lọ tú ìtùkùtù láì ṣe ìwádìí kankan. wọ́n ń pe nǹkan kan ní má ṣègbè má gbè lẹ́yìn ẹnìkankan kò bá àjẹ́ nìkan lọ́wọ́ kọ́ mẹ́jọ wá. oníròyìn kì í gbẹ́jọ́ ẹnìkan dá ó ní láti gbọ́ ti ẹjọ́ ẹnìkejì náà mọ́. àpapọ̀ méjèèjì ni olóyìnbó ń pè ní balancing. bí o bá gbé ròyìn tó o gbọ́ ti ẹnu ẹnìkejì ó ti ṣẹ̀ sófin ìjìyà sì ń bẹ fún ẹ lábẹ́ òfin. ìyẹn fáwọn oníròyìn tí wọn ò lọ sílé ẹ̀kọ́ ìròyìn tó kàn jẹ́ pé íńtánẹ́ẹ̀tì sọmídòkè ló pọ̀ nínú wọn. ṣùgbọ́n sí ẹ̀yin ọba àlàyé wa ẹ gbọ́ ìtàn kékeré yìí. ìjàpá ló jí lọ́jọ́ kan ó ní igbá ẹ̀yìn òun yìí ń dòoru mú òun jù ló bá bọ́ ọ̀dànù. lọ́gán ni ẹkùn hé lẹkùn bá fi jẹ. àṣé ẹkùn ti fẹ́ jẹ ìjàpá tẹ́lẹ̀ ṣùgbọ́n kò mọ bó ṣe fẹ́ bọ́ igbá ẹ̀yìn rẹ̀ dànù níjàpá bá kúkú kó sí i lọ́wọ́. àṣé igbá ẹ̀yìn ìjàpá ló ń dáàbò bo ìjàpá lọ́wọ́ ewu tẹ́lẹ̀ ṣùgbọ́n kò mọ̀. ìṣẹ̀ṣe ló ń dáàbò bo àwọn ọba aláyé látijọ́. kò sẹ́ni tó jẹ́ gbóná wojú ọba nítorí ìbẹ̀rù àṣẹ ẹnu wọn. ṣùgbọ́n níwọ̀n ìgbà táwọn ọba aláyé ti ń jáde tako ìṣẹ̀ṣe níta gbangba lásìkò yìí àwọn ọ̀dọ́ ò mà bẹ̀rù mọ́. wọ́n ní kò sáṣẹ lẹ́nu ọba mọ́. tó bá yẹ pé látijọ́ ni kọ́dọ̀ tó lè sọ̀rọ̀ sí ọba aláyé á wò lọ́nà igba kò tiẹ̀ ní lè sọ ni. àbí ṣé kò yẹ ká wí kóńkó bẹ̀rù àti sọ̀rọ̀ àlùfàǹṣà sọ́ba aláyé. ṣùgbọ́n ká tún wò pé àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ti ń dàgbà. àròyé níṣẹ́ ìbákàjáre igbe kíké ni jẹ iye lóko. gbogbo bó bá ṣe ń lọ láò máa mú wá fún yín. apá kìíní rèé ó sì ń tẹ̀síwájú. Àyìnkẹ́ Adébáyọ̀ lórúkọ tèmi ẹ bá wa dòwò pọ̀ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. ẹ pè sórí 091 250 80977. ẹ tẹ̀lé wa ẹ fẹ́ràn wa ẹ pín wa ká lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook, Twitter, Instagram àti YouTube. ẹ tẹ Àròyé Tẹlifíṣàn. Àròyé Tẹlifíṣàn ó lè mí wò nínú ilé bí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kódà bí mo wà nínú mọ́tò tèmi Àròyé Tẹlifíṣàn ni mò ń wò tó rọmọgbọ́n wo mo yé wá ó mú làákàyè wá ọba l'Àròyé Tẹlifíṣàn jẹ́ nítorí wípé tọrọ tẹ kéré tó kìí ṣẹgbẹ́ kọ́bọ̀ láàrin gbogbo wọn
Àròyé tẹlifíṣàn Akàyídé gbẹ̀gbọ́n ó ti dé ó ní ẹ máa wò nígbà gbogbo.